Kálítù Ṣítù Ayádémọ́lá o ètí ẹ bá jó ọmọ mi kan màmá dá mi láre ètí ẹ bá jó ọmọ fòyà màmá Mariam ètí rẹ bá wá jó ọmọ bẹ̀rù màmá Kasimu kú ọdún akọrin àtàwọn ọmọ rẹ lẹ́ni mọ́ ọ̀bọ̀ wá mọ́ kí ọkọ mọ́ sọ̀pọ̀ dúnlé ayé. ọmọ Ìjẹ̀bú èrè ni ìwà ẹ̀wẹ̀ sọ àwọn ọmọ Ìjẹ̀bú alárẹ̀ ẹ̀kú ọjọ́ bí o alájà táwa Kálítù ọ̀ṣẹ́ iṣẹ́ mọ́dún o ọdún ayọ̀ rẹ̀ máa máa ṣe o. ká máa dúpẹ́ lọ́wọ́ àṣẹ̀dá wa ká máa dúpẹ́ lọ́wọ́ ọ̀là tó wò wá ọpẹ́ ló yẹ ká ṣe ọpẹ́ ló yẹ ká ṣe fọ́ba tó dá wa sí. ọmọ Ìjẹ̀bú èrè ni wá o ọmọ Ìjẹ̀bú èrè ni wá orí jẹ́ ògbó kò tán kò dàgbàlagbà nílé ayé ọmọ Ìjẹ̀bú èrè ni wá. ire lóní orí mi àfire Àṣàkẹ́ òpin mo débi aláràgbà ìdá ọmọ oníkè láyé ni alájà táwa Kálítù ti sọjọ́ bí lónìí láwa kí Ayádémọ́lá Ṣítù òkú ọjọ́ bí òní màmá dá mi láre màmá Mariam màmá Kasimu ẹ̀kọ́ ayẹyẹ ọjọ́ bí òní ló pé 60 nílé ayé táwa Kálítù ó pẹ́ kéèyàn tó pé 60 láyé ojú ti rí tó kéèyàn tó pé 60 láyé ojú ti rí tó àbọ̀ dúpẹ́ alájà táwa Kálítù Ṣítù onílàjọ ẹ̀yẹ rẹ̀ Ayádémọ́lá o ọmọ Ìjẹ̀bú Òde ọ̀tún aṣíwájú àdínì ní Nigeria Muslim Council mọ́ gbọ́rọ̀ òwe ní ìmí ọkọ àti àwọn ọmọ rẹ̀ náà rán mi wá wọ́n ní mọ́ sá kórì rẹ̀ wọ́n ní mọ́ pé kórì rẹ̀ wọ́n ní mọ́ pé kórì rẹ̀ ó di ìdè wọ́n pé àrídùnú àwọn ni táwa Kálítù àbá dúpẹ́ lọ́wọ́ ọba tó ṣẹ̀dá àrí ọba tó jó mọ́ ọbẹ̀ ọba lánàá ọba lónìí ọba ní ọjọ́ gbogbo ọpẹ́ làwọn ọmọ bá fọjọ́ òní ju torí òní lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀ àdúpẹ́ kó sojú ẹ̀mí rẹ̀ táwa Kálítù ó wà nílé àwọn bàbá rẹ̀ ọmọ sípa òkìrìkìrì ọmọ olóko tí ẹ̀ ń ṣàdúrà fún ọmọ àgùn ṣèbí kófì ṣẹ̀ṣẹ̀ ọmọ forógbó bọba lẹ́nu ọmọ mọ̀lẹ́ máa jó ọmọ òde gbọ́ ni ọmọ òde gbọ́ lọ́rọ̀ gbólùpọ̀ ojú ni wọ́n ń gòkè àwọn bàbá rẹ̀ táwa Kálítù ilé ọmọ ṣẹ́gun ọmọ ṣẹ́ga ọmọ olóore ṣẹ̀ṣẹ̀ sẹ́rẹ̀ lọ́nà ẹ̀pẹ́ ni wọ́n gòkè àwọn bàbá rẹ̀ ọmọ jọ̀rọ̀ kẹ́sà jọ̀rọ̀ yìí mọ̀wé ẹ̀sìndẹ̀ ilé ọmọ sídẹ̀ mọ́ gbọ̀yà táwa Kálítù ilé ọmọ sídẹ̀ mọ́ gbọ̀yà ègbòwò dẹ̀ ọmọ ègbòmùgbò ara àjàmù àdébọ̀ lẹ́yìn ìjagun lábílẹ̀ ara wájú Ayádémọ́lá o alájà táwa Kálítù Ṣítù mọ́ gbọ́rọ̀ ẹnu mi ilé ọmọ ajagbalura ọmọ adúmọdé ọmọ adúmọ̀sù pẹ̀dí ẹ̀jẹ̀ táwa Kálítù ayégbàjẹ̀bù òun ní ẹni wíníwíní ayégbàjẹ̀bù òun ní ẹni wíníwíní ayégbàjẹ̀bù ọmọ ẹni rẹ̀ tó kú èsòdú àgẹ̀mọ̀ Ìjẹ̀bú ilé ọmọ èrè ni ìwà ọmọ alágẹmọ mẹ́rìnlélógún níyà ọmọ alágẹmọ òfin wọ̀yọ̀wọ̀yọ̀ ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà tí fẹ́yẹ ẹyẹ bí àwọ̀ màmá dá mi láre ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà màmá Mariam màmá Kasimu ilé ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà tí fẹ́yẹ ẹyẹ bí àwọ̀ kẹgbẹ́kẹgbẹ́ adìyẹ balókun arorokun bẹ́ẹ̀ lárò rẹ̀ nìyẹn ọmọ sẹni ọ̀yọ́yọ̀ dákúmọ̀yọ̀mọ́ tí sẹni ò lè pani nílé ọdún madé ilé ọmọ bí mo ti ráyè tí mi ò rọ́kò táwa Kálítù mọ́rọ́kò tẹ́ ẹ sí èmi wá rọ́kò tẹ́ ẹ sí ti mọ́rọ́kò tẹ́ ẹ sí ti fò lọ́lẹ̀ yín mo ní súnlé kò lọ́bẹ̀ ọbẹ̀ tí mọ̀ ń bẹ nílé o ọbẹ̀ tí mọ̀ ń bẹ nílé o rọ̀ṣúlé bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Ìjẹ̀bú níyà ọmọ Ìjẹ̀bú níyà ọmọ àwúrẹ̀ fàṣẹ banu ilé ọmọ adáwọ̀ sílẹ̀ kó Yorùbá tó dé táwa Kálítù máa náwó sílẹ̀ kó Yorùbá tó dé nìyí òyìnbó dé tán lọ́wọ́ òun pọ̀
bàtà bútú àlejò tí sonílé dáró ni wọ́n ń wọ́jà àwọn bàbá ẹ̀yìn jẹ̀búlé ọmọ rẹ̀ ní ìwà ọmọ bá ń ta mọ́ pé owó mélòó ló ní tó ń fọmọ Jẹ̀bú ṣeré. táwa kálítù ẹbí wọn owó mélòó ló ní tó ń fọmọ Jẹ̀bú ṣeré. kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni kékeré Ìjẹ̀bú owó ni obìnrin Ìjẹ̀bú owó ni.